kò jẹ́ ọlọ́mọ pàtì kò jẹ́ nítorí ọlọ́mọ kò máa gbọ́. Tẹ̀mọ̀ bí wọ́n gbọ́. Wọ́n gbọ́ òkúta ìlú àgbáyé ló ń gbọ́. Wọ́n ní sórí rẹ̀. Àwọn olórí burúkú. Okay, so báwo ni ìyá ọmọ ṣe wá fẹ́ máa wọ́ ọmọ báyìí? Ṣé o? Ẹ má bínú ṣé ẹ rí fídíò kan lórí fóònù yín nísìnyí. Ẹ rí fídíò kan yìí tí mo yàgbẹ́ ìgbẹ́ ọṣẹ. Ṣé ẹ rí àbí? Àkótẹ́ lójú mi ò wú ganjọ́ ẹ̀. Ìgbẹ́ ọṣẹ. Ṣé o po sódà fún ẹ mu ni? Bẹ́ẹ̀ni, tó wà lórí fóònù yín. Mo bọ̀ tún sẹ́ǹdì. Àkókò sí bímọ ó ti lè ṣe. Àwọn ẹ̀kọ́ tí mò ń jẹ nìyẹn o. Bá mi tún. Ṣé o po sódà mo ń jẹ fún ẹ làbó pọṣẹ mo ń jẹ tó ń yàgbẹ́ fóòmù? Sẹ́ǹdì ẹ bá mi tún sẹ́ǹdì. Ipa. Bá mi tún sẹ́ẹ̀dì kí n wò kò ṣó bí báyìí mọ́. Mo máa tún sẹ́ẹ̀dì nísìn. Máa tún sẹ́ẹ̀dì nísìn. Olórí burúkú. Oníjà fún. Aṣiyèrè. Àwọn ọmọ mi ò rí bàtà wọ̀. Àgùntàn ìṣòro ẹ̀túndẹ̀ rẹ̀ fún bàtà gẹ́gbọ́n náà kan. Wọ́n wá bàtà sínú ilé. Kò sí bàtà. So you book with the thing and go. Máa fọ́ọ̀dù báwọn mi ṣe rí fún yín. Àwọn tó wà ní ọlá ọlọ́mà pàṣẹ wọn jẹ́ ni. Eniola fẹ́ pèsè gbé. Nọ́mbà ẹ̀gbọ́n mi kọ́ ní kílẹ̀ gan ẹjọ́ ẹ bá mi sẹ́ nọ́mbà ẹ̀gọ́ kí lè gbé wọn ṣépè. Ó dẹ̀ ayé ọgọ́ fẹ́ bàjẹ́. Máa sẹ́ǹdì. Àwọn ṣiyèrè àwọn ọlọ́bí mi ni. Àgbàlagbà lẹ́yìn tá à ń sọ yìí àgbàlagbà dádì ni wọn. Mo bọ̀ jẹ́ kí mo fẹ́ bá ọtún kí ní ẹ̀sìn. Ẹ nà ó. Àwọn olórí burúkú. Ẹ máa tẹ̀kẹ̀. Ẹ tẹ̀kẹ̀ kí ló burúkú ó tún wọlé báyìí. Sí wọlé. Kẹ́wù nǹkan tí mo bẹ̀ sí. Nígbà tí mo ń kọ́ńpé pé mo ń jẹ́ ìkòkò ìṣẹ́ ló bìí fún mi. Ìgbà tí gbogbo ògùn kan lò tí ò ṣiṣẹ́. Gbogbo ẹ̀bùn tí ò ṣiṣẹ́. Wọ́n tún wá lọ ra soda ash. Ìyàwó mi sọ pé kọ́hún ni kíní yìí o. My wife tell me say this thing is a kọ́hún. Is a kọ́hún? Your wife say is a kọ́hún. Mi ìrò pé ó lè ṣe wẹ̀ fún mi. Mo ní wọn ló ti rí olóòrùn àlọ́jà ni. Nígbà tó bàtà wá ṣẹlẹ̀ tí mi sì. Ṣé ìgbẹ́ lélẹ̀? Ṣé ìgbẹ́ ló ń fòmù báyìí? Ṣé ìgbẹ́ ló ń fòmù báyìí? The poo is foamy. They want to kill me. I know what I'm saying. Yipa. Send me your house. Let me see your house. Let me see. Ike tẹ wo poverty tó fẹ́ pa ẹ́ fún. Bá mi send picture lé kí n wo. Bá mi send picture. Kí ló sọ? Ẹ̀rọ mo wà pẹ̀lú ẹ̀ sí náà. Mo ń gbọ́ yín. Bá mi send picture lé. Àwọn èèyàn bẹ́ẹ̀ ké picture lé ilé kọ́ wo ilé tó fẹ́ pa ẹ́ fún kọ́ wo bí aṣọ wọ̀ tẹ̀. Mo ń bọ̀. Lórí burúkú àṣìírí àṣìgbé. I know very stupid human being. Lórí burúkú àṣìírí. Ṣé dókítà wá ní ìgbẹ́ yìí sìn ní pé ìgbẹ́ yìí sìn ṣé ìgbẹ́ dókítà ló ní ó wà poison ló ṣe ya fóòmù ni kò yé mi. Bó tí mo sọ ni bọ́ iṣẹ́ yìí gbọ́ngbà tí gbogbo ògùn yóò ṣiṣẹ́ àní màá tún máa bí lẹ́rẹ̀ pé kí ló ń wá kí lè kọ́ tó wá I'm working because of you are my child. Yes. What are you looking for? Okay, oya ẹ jẹ́ kí n bọ́ síbò yín ọmọ tí mo ṣe donation pẹ̀lú ẹ̀ ó ti ẹyin tí mo ṣe donation pẹ̀lú ẹ̀ kò fẹ́ máa jẹ́ sọ́lẹ̀ mú mi kò fẹ́ máa jẹ́ sọ́lẹ̀ mú dádì mi àwọn àmì ìjà wà lórí ẹ̀ ajajajajajajaja àtìlẹ̀ ló ti ṣó gbẹ́dẹ̀ ló sọ̀rọ̀ property àtìlẹ̀ ló ti ṣó. No. Tó bá tẹ̀fẹ́ gba property ó gbọ́dọ̀ máa jẹ́ surname ẹ̀. Olórí burúkú ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni. Jẹ́ kí oníṣòwò tó ṣe inú lẹ́mi ló ti ṣe kò ní dáa fún. Ṣé upstairs ilé yẹn ni upstairs ilé yẹn tó fẹ́ pa ẹ́ fún ni àbí? Upstairs lèmi gbé upstairs ni màá fún yín nọ́mbà. Ló jẹ́ ń wọlé ẹ̀ ilé yẹn mo fẹ́ wò torí ọmọ aláì. Ẹ bá ní kọ́ tó anífọ́lọ́ ó pe IG àwùgó díẹ̀. Lalubaika. Calm down. Ó lalubaika. Ha. Onígbà fún àṣírí. Bá mi send ilé ẹ̀jẹ̀ wọlé ẹ̀. Oya, that's my. Wow. Wow, very beautiful. Ṣé báwo náà ni òun náà lẹ́jọ́ jókòó náà very fine. Àwọn kíní ó tó kó pa ẹ́ lóòótọ́. Wájú ilé ńkọ́ pálọ̀ yẹn mad ẹ wo bó ṣe set ilé very nice ẹ wo curtain
Cutting yẹn tẹ̀ wọ́n gan. Look at the chair now. Look at it. Ó tó kó pa. Ẹ wo ṣì setting. Ẹ wo setting lé náà. Ẹ wo iná ẹ wo yẹn yo. Ẹ wo lé yẹn náà. Ẹ wo lé yẹn. Tó bá jẹ́ ọ̀tẹ̀ bí ọjọ́ ẹbí gan dáadáa ni. Èmi àbúrò wọn kọ́lé ẹ̀kọ́ pè kọ́ wá nígbà tí ló ṣẹlẹ̀ ìgbà tí mi ò pè wọ́n. Wọ́n wá ń pè pé bẹ́ẹ̀ di olú is not a good person. Oníta fún wọn. Ìṣẹ̀dá bàbá mi ìṣẹ̀dá ìyá mi ló máa tó wọn dé. Mo tún padà bọ̀ mo tún lágbẹ̀ẹ́. Ṣé 3 bedroom lélẹ̀ ni? I'm saying woman palo self ni but ó tóbi gan. Ṣé wọ́n ló kọ́lé? Èmi kọ́ ni mo gba bẹ̀ ni mi sí parí site mi. Okay, okay. So ibi báyìí sí rented ó dẹ̀ fine yo. Rented house ló ṣe báyìí. Wow. Bẹ́ẹ̀ ni mo rent ẹ ni. This is so nice. This is so nice. Tí landlord gan máa wọ bí báyìí gan. Landlord tí ó bá wọlé gan ó máa ní kẹ́ kúrò. Ó náwó gan síbí o. Ọkọ tìyàwó òun ni wọn kì í jà. Kí n fẹ́ lómi láàrọ̀ la máa jà. Kí o lọ́ọ́ kó lẹ́nu mi náà ẹ máa jà. But plan yẹn ti wà nílẹ̀ tipẹ́ nípa ẹ̀jẹ̀ ká pa. Ẹ̀jẹ̀ pa plan yẹn ti wà nílẹ̀ tipẹ́. Ṣèbí sọ́wọ́n jẹ́ mo kú yìí náà. Àwọn olórí burúkú tó sọ pé. Ṣé mo lè add ẹ̀gbọ́n sí kọ́ ni? Àwọn náà máa gbé property mi àbí. Ṣé mo lè add ẹ̀gbọ́n sí kọ́? Oníjà fún ọ, ọlọ́mọ bá tí wọ́n jẹ́. Ṣé mo lè add ẹ̀gbọ́n yẹn sí kọ́? Ẹ á di wọn. Okay. Ọlọ́mọ bá tí wọ́n jẹ́ ni. Tọ́ba lè fà ìgàn kọ́mọ bọ̀. Bàbá send money for ticket kọ́mọ bọ̀ Nàìjíríà. Oníjà fún ọ. Mo ń bọ̀. Á yanjú ẹ̀ Abọ́ládé. Ayé wọn bàjẹ́ yìí. Sọ fún mi pé kí ló gbẹ. Nísùúrù jẹ́ ìpè ẹ padà nísùúrù jẹ́ ìpè ẹ padà nísùúrù 1 second. Uncle AK, don't give him that person's number. I want to call him. Yeah. Let's call that one now. Did you share Emma Popoto so I just want to boy? The guy with the missing teeth that's giving him 5K a week. Couldn't he get? Auntie Sharon, good afternoon. Hello, sir. Èmi àti àbúrò ṣì náà là ń sọ̀rọ̀. So, ó ní kí n ṣé mo lè add yín mọ́ call pẹ̀lú ẹ̀. Ọ̀rẹ́ ó ní ọ̀rọ̀ yẹn ò kàn yín o. Ní kí kò sí nǹkan tó kàn yín bẹ́ẹ̀. Mo ti sọ̀rọ̀ ọmọ ẹ fún yín. Ẹ wò ó fẹ́ràn ọmọ ẹ. Kí n mọ ọkọ tí mo lè fi pè. Wàhálà. Ó dẹ̀ lóun fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún yín kẹ́. Ó lóun máa ra tíkẹ́ẹ̀tì fún yín kẹ́ máa bọ̀ ní Nàìjíríà kẹjọ wá fojú kojú. Ẹ̀jẹ̀ má bínú sà, mo bí sì ṣẹgbọ́ àjẹpà mi. Ọmọ yẹn mo sọ fún pé kò ní bẹ́ẹ̀. Mo bí sì ṣẹgbọ́ bínú a máa sọ nípa ẹ̀. Àtàlọ́ lè ti ń bìsì. Ẹ padà pé ṣínà. This part tap on your screen, guys. Hello, Shino. On our busy by. Mo fẹ́ ní kí n add wọn, but on our busy. Ọlọ́mọ pa tí wọ́n jẹ́ ni wọ́n máa busy ni. Yépa. Wọ́n máa busy ni. Ògùn máa pa wọ́n ni. Máa lọ bọ̀ ògùn torí sí wọn. Nísùúrù. No, bẹ́sà, wọ́n máa tẹ́ family gidi. Tàbí ẹ̀ka wọ́n pè. Àbúrò yín kọ́ ní ẹ̀kẹ́ pè. Nobody ask me anything. Ìjọ tí àwọn òbí sọ fún mi pé tí wọ́n ti àgbọ̀ ẹ̀sìn kan tẹ̀mí lójú, mo pè lórí ẹbí wa. Wíṣí sí bọ́dà wọn tó dẹ̀gbọ́ sí wọn, mo pè wọ́n lórí fóònù. Ẹ̀wù nǹkan báyìí. Wọ́n ò rí kọ̀kọ́ sọ sí. Mo pe fámìlì ẹ̀ náà ṣe é sìn. Ṣé wọ́n kí lẹ́bi dàrú ni? Ó dẹ̀ ti dàrú. Yẹ́sì ó ti dàrú náà kí ló ń wá. Ẹ jọ̀ọ́, ta ló lè bá mi pe ìyàwó Ṣínà? Ọtí ẹ jọ̀ọ́ ẹ wá sókè. Ọlọ́mọ pàtì ẹ̀jẹ̀ ni o. Mo kàn mọ́ fọ́ọ̀rù kírísítì ni. Ọlọ́mọ pàtì ẹ̀jẹ̀ ni. Ẹni nísùúrù Ṣínà nísùúrù jẹ́ ká pe ìyàwó ẹ̀ nísùúrù. Níbo ló wá kọ́ ọmọ sí? Ọmọ náà wà tí náà. Ọba kọ́ mi àwọn. Nígbà tí mi ò kí ń pè wọ́n. Kò wọ́n fún. Because mi ò ṣe ń tó tọrọ nǹkan. Jẹ́ tí o bá sí lọ́wọ́ mi màá mú gàrí. Mo sọ mọ̀ pé ẹni tí wọn ò lè tọ́mọ ẹ bí ìyá ẹ̀ ṣe fẹ́ tọ́. Bàbá mi, if my mother is alive, nobody can take my child. Give me my house. Mo máa àwọn òbí tí mo ní. Ọ̀rọ̀ nísùúrù jẹ́ kí n pe ìyàwó ẹ̀ nísùúrù. Wọn ò lè bá bàbá wọn ò lè gbọ́mọ fóònù lé mi.
Alright, Ṣé ìyàwó akẹ́rù kúrò nílé mi? Màá kó bọ́ọ̀dù fídíò kan tó ń kẹ́rù yẹn jáde. Màá tún fọ́ọ̀dù sí í sìn. Jẹ́ kí n wò. Jẹ́ kí n wò. Send it. Má ẹ̀kọ́ àrẹ nísìn. Jẹ́ kí n wo fídíò yẹn. Jẹ́ kí n wo fídíò yẹn. Ọtí ṣe ní second phone bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ́? Bẹ́ẹ̀ni. Ó yẹ bá mi pe nọ́mbà yìí. 090. Ẹni sùn. Ẹ̀rọ bẹ̀rẹ̀ kí ọmọ kọ̀ lọ́pàá. Iṣẹ́ tí olúkàlùkù ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Yes. Iṣẹ́ tí olúkàlùkù ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Tọ́lá bá gbógun fọ́lẹ̀ mi, Ọlọ́run gbé fún mi ni. Àmì ìrìnàjò ìṣẹ́ wọn bá sì. Lọ́wọ́ sẹ́ni yóò dájú wá sílẹ̀. Àlọ́ lè pọ́n ara rẹ̀, àlọ́ lè gó díẹ̀. Yépa. Ọmọ ìtọ́rí burúkú ni. Àbọ̀ mọ̀ náà. Àbúrò yìí kọ́ lẹ́kẹ̀ pè ní. Àbúrò sábúrò òun lẹ́kẹ̀ pè ní. Fámìlì lẹ́kẹ̀ pè náà. Ẹ̀wọ̀n wà lẹ́yìn ẹ̀. Okay, wọ́n wà lẹ́yìn ìyàwó. Yes now. Ẹgbẹ́ ìgbà tá ní ìfẹ́ wa. Ṣèbí tí bá ti kó ọmọ jáde nígbà yẹn. Kí ló ní àwọn bọ́bá sì wò ló ní. Ọmọ jáde, wọ́n kó wọlé, wọ́n kó wọ mọ́tò. Onílẹ̀ mi níbi báyìí, onílẹ̀ mi báyìí, ó yà. Wọ́n lọ pọ̀ náà. Ọ̀gbẹ́ ló máa dìde náà. Àbúrò bí burúkú ni wọ́n. Kò ní ká fún ọ. Èmi ò ṣe pa. Ó tún lọ́jọ́ bí ọjọ́ rẹ̀. Ẹ̀dẹ̀ ìsìnkú lójú anybody àti wo àti ìyàwó ẹ̀ kò sínkú lójú yín. Pẹ̀lú kan tó ń kó. Màá sẹ̀ǹdẹ̀ sí lórí WhatsApp. Ó dàbẹ̀ ní pé iṣu tó ń pa yẹn gan. Ó yá, yẹ́sà, obìnrin wọn ló máa kó ọmọ kó làkàtà tó máa ro pẹ̀lú yín. Ẹ̀kọ́ sọ́ọ̀sì mọ́kùnrin ẹ̀yìn náà, obìnrin wọn ló máa kó ọmọ kó làkàtà tó máa ro pẹ̀lú èèyàn. Wọ́n ṣe ń ta oògùn, wọ́n ṣe ń ta ọfà gbogbo ẹ̀ ní mo rí. Mo tún fi yín lẹ̀. Ìgbà tó máa ń lẹ́mi, ó lè máa jáde kó máa sọ fún lọ sí ọdún eégún, ò lọ sí di òrò, ó lè ṣe. Ó lè tún fi ẹ̀lẹ̀ kó máa ṣe everything. Ó fi máa gùn sí lára. Ó ti yẹ, ó tún gbọ́ wá, ó tún jẹ́ kó yé mi. Mo fẹ́ bá ẹ sùn, ara mi ṣe gírírí. Yépa. Mo sọ níbo ló ti rí lágùn. Tó fi ṣọ́ọ̀kì ẹlẹ́tíríkì ní ṣé ó fi náà sára ní. Ẹ̀yin náà wọ̀ rí. Àmọ́ tó bá jẹ́ ìbílẹ̀, mo káyìn náà máa jẹ́ ìbílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ máa lọ sáà. Ó yé mi. Oríṣiríṣi. Nọ́mbà ẹ̀ ò lọ. Ẹ̀wọ̀n bá wọn padà. Nọ́mbà yẹn ti kú nìyẹn. Ẹ̀jẹ̀ kò tí ì pa. Gbogbo máa ṣẹlẹ̀ kí ẹ̀sìn yìí sùn. Ọ̀rẹ́ mi kan wá mi bọ̀ ló ń pè mí lórí fóònù. Mo àkọ́ pẹ̀lú wọn. Ẹjẹ́ wá kí ní ẹ̀kí ṣẹlẹ̀ sí lórí burúkú. Mo sì máa pè ọ́ because. Àwòkọ́jẹ náà máa débẹ̀ ní sísìn. Màá lọ sí tọ́lá pẹ̀lú ní àwòkọ́jẹ. Màá lọ síbẹ̀ ní sísìn. Ẹ̀jẹ̀ kì í pè nọ́mbà ẹ̀ pé orí ó máa lọ́wọ́ ta. No, kò sí èmi náà WhatsApp náà ló ti ń pè kò lọ. Kò sí online lórí WhatsApp. Ẹni bí a kó bá a sẹ́ndì nọ́mbà ìyá gẹ̀yìn. Tó lè sọ ní nọ́mbà ìyá gẹ̀yìn ìyá ẹ̀. Ṣo ní nọ́mbà ìyá ẹ̀, ṣo lè send nọ́mbà ìyá ẹ̀ sí mi. Bá mi chẹ́kì nọ́mbà ìyá ẹ̀. Ipa. Fucking mad, yes, that's the point. It's very mad. Yes. Jọba mi try, bá mi send nọ́mbà ìyá, mo ní nọ́mbà ìyá ìyàwó yẹn bọ̀ mi. Bá mi send. Ó ga o. Lórí burúkú àṣírí ẹ̀dá. Ìyẹn tí mo máa plan life bí bá ti wà ní Canada. Wọ́n ṣáàjì mi 22 million gbogbo family mi kálí fi máa lọ. Èló? Kálí fi lọ gbogbo family mo dẹ̀ ó kìkì àyè ìjà. Èló ló ṣáàjì fún Canada 2 million kẹ̀. No, 22 million. 20. Fún family kilo orúkọ ẹ̀. Family visa. Yes, 22 million. Ṣíkúlẹ̀ tó wà lọ. Mi ò mọ sọ fún ta kó lè ṣe àṣìkútọ̀ díẹ̀ ká sún ìka díẹ̀ ká lè ṣàwọn kankan lẹ̀. Ìwọ ló bá ti kọ́kọ́ lọ náà wọn family kẹ̀ wá ti lọ wá kọ́kọ́ lọ jagun dè wọ́n ní bó ṣe máa ṣe. Ìfẹ́ tí mo ní nìyí. Tábàdé notice mi gan ẹ bá yí pé mo nífẹ̀ẹ́. Tábàdé mi nífẹ̀ẹ́ ní gbogbo tó ṣe wọ́n ti máa mú un. Wọ́n ti ṣèkà fún un. Mo ní gbogbo àṣàṣì tí mo rí mò ń dá padà mò ń ká wálẹ̀ ni. Tó yẹ kí n máa dá padà fún ọ. Mò ń ká wálẹ̀. Mò ń ká wálẹ̀ because èmi náà tí máa lọ ní pé kó lọ bà tó bá lọ bẹ̀rẹ̀ òbí nǹkan.
àbá àwọn ọmọ mi tó wà lọ́dún rẹ̀. Ó tẹ̀ lọ bọ́ wọn exactly. Èyí máa ń wọlé àwọn ògùn olóyìn náà. Tó bá yẹ kó ògùn olóyìn ọ̀ni máa ta fà. Èmi tó tún ta lọ́fà. Ó tún ta mí lọ́fà. Ayé wọn bàbá. Báwo lóbìnrin dẹ̀ ṣe máa wà ẹni tó bímọ fún ó dẹ̀ máa ta lọ́fà tó fẹ́ padà nù? That's so bad. Tó bá pa ẹ́ kí ló gain? Ó máa gé ni o. Kí ló fẹ́ gain? Ó máa gé ni bó ṣe ṣe nù wọn nìyẹn. Ìyá ògbélé ọkọ. Ìyá ògbélé ọkọ. Yé pa. Ìyá ọkọ ní ìyá ògbélé ọkọ, ìyá ẹ̀ náà ògbélé ọkọ. Wọ́n jọ wà mí tó ń gbé bẹ́ẹ̀ ni. Yé pa. Irọ́ ni o. Tó bá dẹ́sẹ̀ kọ́ náà dá ìdí mi. Mo láwọn mẹ́ta, àwọn mẹ́ta ni mo bá mẹ́. Ègún nìyẹn ó ti di ègún ìdílé nìyẹn. Ẹ jẹ́ máa wò kí ni èkì fọ́ọ̀dẹ̀ sí. Sáà mi send nọ́mbà yẹ ẹ̀ kí n kọ́kọ́ pè yẹ ẹ̀ nù kí n fún yẹ ẹ̀ lè pè. Gbogbo ìgbà máa sẹ́yìn sí ẹ jẹ́ máa wò yìí. Everything máa sẹ́yìn. Ìgbà tó ń kẹ́ kúrò lẹ́yìn mi lè gan. Tó sọ fún mi bẹ́ẹ̀ ni mo kẹ́wọ̀n síta. I will forward everything to you. Tap your screen guys and kindly achieve my language. Tó tún ṣẹ́yìn inú lẹ́mi. Ó ṣẹ́yìn fún tàjí ṣé wọ́n ló ṣẹ́yìn fún àbí ta ló ṣẹ́yìn fún? Èmi kọ́ ni mo ní tọ́jú mi mo ní tó máa ṣẹ́ ni. Tó máa ṣẹ́ ni. Ó lè jẹ́ wọ́n ló ní Wọ́n ti plan ilé náà. Wọ́n ti plan ilé rẹ̀. Ẹ bá mi send nọ́mbà yìí kí n pe mọ́mí ẹ̀ kó máa bọ̀ lókè kó wá ṣàlàyé bó tún ṣe jẹ́ because ẹ ti ń gbé mi lọ fà. Ìwọ àti ìyàwó ẹ ti ń gbé mi lọ bí tí mi ò mọ̀. Tó bá da jù ní kí wọ́n lọ. Kóòtù tó bá da jù ní kí wọ́n lọ àgójì ẹ̀. Kóòtù tó bá da jù lágbàáyé àgójì ẹ̀. Ìwọ àti ìyàwó ẹ ti. Ìbó ṣe ń kẹ́rù jáde kẹ́ máa wo. Olórí búkà ìbó ṣe ń ṣẹnu lẹ́nu gbogbo ẹ̀mọ́ sẹ́lẹ̀ sí kẹ́ máa wo. Ó sọ fáwọn èèyàn ó lè mi mú kẹ́rù síta èmi mọ́ lóhùn síta. Olórí burúkú. Abẹ́rẹ́ fún abẹ́ tó yẹ kọ́mọ kó lé mi mo fẹ́ rí. Sọ ohun líle mo ti rí bó ṣe ń kẹ́rù síta. Ìwọ náà wá rẹ́kọ̀dì bó ṣe ń kẹ́rù síta. Ó wà lè ní kó stop kó má kẹ́rù. Mo fi ọlọ́run bàbúrà mo tún dọ̀bálẹ̀ fún ìyàwó mi. Ẹ fílẹ̀ rè mo tún dọ̀bálẹ̀ kódà mo tún òkè tó bá tún sùn mọ́jú tábà tiẹ̀ bára wa gan sùn ó bọ́ ìka rẹ̀ tún balẹ̀. Ó ti yẹn mọ̀ tóbìnrin bá ti ń ṣíwù wà tó bá ti mọ̀ pé mo ti ká òun bó ṣe wà yẹn ó máa sáré pè yẹ́ ìnáwó máa bá kẹ́rù ni. Kódà ẹlẹ́kẹ̀rin lélẹ̀ mo lè tún fẹ́rẹ̀ sínú lé mi. Ó bad ó wà very sad. Ọlọ́run sọ ká bọ̀ ìwọ náà máa ń nà náà bọ̀ síbẹ̀ ìwọ náà máa ń nà náà. Mama ló pé yẹn lọ wàá má ṣe wọn wàá má ṣe wọn. Ó ẹ̀ díẹ̀ gan ó tẹ̀ try ó ti ẹ̀ díẹ̀ jù ó ẹ̀ díẹ̀ gan ní ó ẹ̀ díẹ̀ gbogbo nǹkan tó ṣe yẹn. Ọjà oníjọ́jà táwọn ọkùnrin ló máa bí sìn nígbà òun fẹ́ já obìnrin lóko something nǹkan 2 million naira àbí 3.5 million. 3.5. Mind me is 5 million naira. Mo mọ̀ kó yẹ lẹ̀ pé tó ń dílé bá ti dọ̀nù tí wọ́n bọ́ ṣe ṣe o màá fowó sí fún ẹ tí n bá ti wá travel out ọkùnrin kọ̀ọ̀kan ní ṣàkó tí ẹ wọn ò ní jọ tí ẹ you will stand. Olórí búkà ìgbà tó ń tó ń wá ní kò síbi tí mo dé bàá ma ní mò ń jẹ́ wọ̀ níbi mo ti ń jẹ́ wọ̀ mo sọ fún jẹ́ ẹ̀ náà. Yẹ ẹ sọ ẹ sọ. Ṣebí ìṣẹ́bẹ́ jalè jọ ń tà ń gbà yẹn náà ṣebí ẹ jalè ń tà. Bẹ́ẹ̀ni frozen food mo ṣí fún. Fún ṣebẹ́ jọ ń tà ṣebí ó ní òun ni wọ́n kówó fún owó lòun wà ní ṣọ́ọ̀bù wọ́n ló ń gbowó náà. Aṣí ọ̀gá yẹn pé kò sí pé 1 month. Ok, mo fẹ́ bá mọ́nítọ̀ ẹ̀ ń gbọ́ bóyá like 1 month kó tẹ̀lé fi stand tó bá ti stand dáadáa èmi níṣẹ́ tí mo ṣe mi lè fi ṣàmì lẹ̀. Ó ṣe yín because náà ni mo ti lówó but as a wife to husband ọmọ Yepa. Exactly, as a wife to husband, exactly. Iṣẹ́ àwọn àgbà òun rí ẹja mọ́nà ẹ̀kọ́ tó sọ tó ní mi ìfowópamọ́ òun sí àyàfi kí sí wà àtọwọ́kọ́ mọ́ mo ní iṣẹ́ àwọn àgbà ni o. Orúkọ ẹ ló fi sí definitely ìwọ ló ní ṣọ́ọ̀bù. No kò sí definitely mo ní ṣọ́ọ̀bù nǹkan tó kọ́ bá ní tíyàwó bá ní ọjọ́ níní o. Yes. Ẹjọ́ níní. Exactly, that's the point. Ẹjọ́ níní. You are right. Owó kọ́tẹ́ mi fi sínú báwọn yẹn mo ṣẹ́ bí ọ̀fẹ́ ọjà tó fẹ́ sí ọjà àwọn àgbà ni. Kó má forúkọ ọmọ sí kí àwọn ọmọ yẹn ní lórí láti kọlù ìyàwó ló láti jà. You are right. Yes, wọ́n kúkú rẹ̀ jẹ́ ẹlọ́wádìí ọjà àwọn àgbà ni.
Exactly. Yes, and what the man meeting go? What man meeting go? Oh, kí lorúkọ ọjà yẹn, kí lorúkọ shop yẹn gbà yẹn gan. Ah, orúkọ tó lówó tó no logo. Èmi tí mo fi ọkọ sínú bánà yẹn, ó kì í ṣe pé bẹ́ẹ̀ mi nǹkan tí mo ṣe. Ṣé Adesina fish frozen fish lolo ni àbí kí lolo? Okay, I know, Ades frozen food. Ades frozen na yeah, mo want say Ades frozen food. Ọlọ́mọ bá ti jẹ́ ni, mo wíṣ mo mẹ́fà sí mi káwọn kọ́ wà láàrin lọ́wọ́ tàbí yìí. Ẹni tó sọ fún yẹn tó ẹ̀gbọ́n tó bá ń sọ yẹn, ọmọ bàbá mi sẹ́kọ̀ọ́ bọ̀ láti mi ni, ọlọ́dẹ máa bá tí wọ́n jẹ́ ni. Yípa. Bọ́ọ̀ ní jẹ́ Yípa yìí. Yípa ìpè yìí pọ̀ fa. Mo bá wọn tẹ̀lé ọtí àwọn lé, èmi yẹn lọ́wọ́ sọ pé I'm not a good person, ìgbà tí mi sẹ́ẹ̀ lówó mọ́, oníjà fún wọn. Yípa. Guys, ma tap on your screen and achieve life goals mi. Tẹ́ bá sì fẹ́ gbọ́wọ́ yìí, ma cut the phone. Ìyàwó ṣe bá mi send number ìyàwó ẹ̀ no. Sorry, XY torí o fẹ́ mọ̀ àbí X ẹ̀. Ìyàwó former. I'm not more interested. Ẹ ní kí ló sọ? Nobody that take my child in my house. Kí ló sọ? You are no what? You are no more interested. I'm not interested now. I'm being interested. Oh no, we're interested in more. Say get. Say but he's not more intended. He's not more intended again. You've tried enough. You've tried. Oh, that you try. Hello, mo ṣe show lọ́wọ́. Mo life kí ló ṣe? Dia mut. Listen. Bá mi send number ìyàwó ẹ̀. Ẹ̀dẹ̀ mo fẹ́ wò náà ní yàrá. Olórí burúkú yà. Ó ti ṣe kí ní ẹ̀ ti pẹ́ náà. Màá send voice of náà sí yín o. Tó bá jẹ́ lè gbárù ẹ̀. Kéèyàn máa tọwọ́ lọ́wọ́ ọkùnrin pé nǹkan tó àtàwọn ọmọ ẹ̀ máa jẹ. Kò sí nílé. Bó ṣe useless mi. This way. Àbí? Ìgbẹ́ iná kẹ̀kẹ́. What is that number? Mo lọ́wọ́ ẹ̀ náà mo wá. Okay. Ẹnìkan gbàjá náà. Wọ́n tọ́ ẹ̀wọ̀n láàmú ni. Bí tí kò lẹ́nu tọ́kọ̀ máa mú wú ẹ̀. Lórí burúkú àṣírí. Bàtọ́ náà rí inú mi. Mi ní wọ́sọ sọ́hùn. Màmá dé kẹwàá òkè lólé. Kẹwàá òkè kẹ jẹ́ èèyàn láyé. Ìwé ní ẹ̀rọ fẹ́ para. What is that number yẹn? Mo ń gbẹ́ pẹ́ nọ́mbà yẹn náà ni mo tí àlágbá iwájà ọ̀gá mi. Ṣáà ṣe sùúrù ṣó ti gbọ́. Calm down, àyànjú ẹ̀. Ó ti ń tẹ́ kiri àti kú náà. Ẹ̀mẹ́rin náà fọ́nà ṣé mi náà bá láti wọ́n wọlé wọ̀dí àbí ìlẹ́gbẹ̀rẹ̀ tí wọ́n wọlé àbó ṣí èrè ni wọ́n ṣí èrè wọ́n má dì ní má ṣe ẹ̀wọ̀n ló fi ṣe méjì o má ṣe ẹ̀wọ̀n ó yá ọtí ẹ bá mi pe nọ́mbà yìí má ṣe ẹ̀wọ̀n má kọyàn mo sọ fún ẹ ẹ̀wọ̀n ló fi ṣe méjì. Ẹ sẹ́yìn sí WhatsApp má ẹ má sẹ́yìn sí ẹsẹ̀ ẹ̀wọ̀n ló fi ṣe méjì má tẹ̀ dánwò má pààyà oníyà dànù má yọ owó ìyàwó. Ẹ wo àmọ́ iye kan tó fi sínú oúnjẹ fún mi máa wọlé báyìí máa ní ẹgbẹ́ kó jẹ máa náà jẹ díẹ̀ náà ó ní jẹ máa rẹ́rìn máa ní kí ló ń wá bèbí wá kí ni kan tó. Afọ ẹsẹ̀ yàrá bí sí o máa fi ẹ̀wọ̀n ṣeré o máa rìn bèbè ẹ̀wọ̀n ilé tó ṣe ń ṣe yóò sì dá o máa rìn bèbè ẹ̀wọ̀n máa rìn bèbè ẹ̀wọ̀n yes. What do you say? Máa fẹ́ ìbọn sọ̀tì náà kẹ́yìn náà bá gbọ́ bóyá ẹnì gbà kẹ́ni kan máa sọ pé nǹkan tó wà tọ́ ọmọ òun máa jẹ kí ìyàwó yìí máa sọ pé nǹkan tó wà tọ́ òun máa jẹ
Eke nọ́mbà wọn ti ń ring. Ṣó lọ ọtí. Ń ring. Ó ring ọya ṣínà nísìnyí ó ring nísìnyí. Ẹ tún bá mi pè. Because a fún lówó kó fi bẹ̀rẹ̀ oúnjẹ sísè. mo mọ ẹ̀dá fún bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀mí mi kò sọ pé jẹ́ kí n tọ́ áàpù yẹn ni mo lè rí rẹ́rìn. I will just laugh that day pé ẹ̀mí tẹ̀mí máa jẹ́ ẹ̀mí máa jẹ́. You just laugh that day. Yes, so very good. Very good. Tó bá kò kí ṣe bẹ́ẹ̀ ni àánú tó máa rí gbà bẹ́ẹ̀ yẹn máa jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Mo máa ń kọ́ tẹ́ máa ń ṣe fẹ́yàn náà. Exactly. Ìyá yẹn ò gbé kọ́ ni ọtí. Nọ́mbà wọn tún lọ mọ́. Wọ́n máa gbé wọ́n ní nọ́mbà mi ni wọ́n mọ nọ́mbà tó fi pé wọ́n máa gbé bí wọ́n bí yìí ṣe fún jẹ náà ọtí ẹ̀sìn ẹ̀jọ̀ ẹ̀ tí máa bá mi try nọ́mbà yìí. Mo ń try ẹ̀ back to back. Kò rí ìgbìmọ̀. Wọ́n máa rẹ̀ sí orí fóònù ni àwọn ẹ̀ka àgbẹ̀ wọn ṣe pé fóònù bẹ́ẹ̀ ni. So kí ló wà òkà lè ṣe sí báyìí sí kí làwọn lè ṣe sí ó lè dánmọ́ padà. Ẹni is not available ó dà kó ti pa fóònù rẹ̀. Ó dà kó wà lórí láìfì yìí. Pé àìjìdẹ bá ní bẹ́ẹ̀ kọ́ bá mi gbé wọn kọ́ bá mi rán lẹ́wọ̀n tó bá tọ́ pípé wọ́n máa sọ orí ibùkún sí lóúnjẹ fún mi. This is not today that they are doing this. Okay. Ó dà kó àwọn family woman yẹn wà lórí láìfì yìí. Over 2 years mo ti ń jẹ ìrora over 2 years. Nínú pariwo pé mo ń jẹ lọ́gùn. wọ́n bí Láwùmí dá kó má wá sókè because ó gbọ́dọ̀ wá sókè adáwó fún bíbá ó gbọ́dọ̀ wá tún wá ṣàlàyé gbogbo nǹkan tọpẹ́ torí ọkọ ẹ̀ yóò gbé wa débẹ̀ lọ́jọ́ kìnìún àná ọkọ ẹ̀ ò sọ pé ó ṣẹ́yún nulẹ̀ ọkọ ẹ̀ ò sọ gbogbo ẹjọ́ yẹn so òun fúnra ẹ̀ ní láti wá sọ̀rọ̀ pé báwo ló ṣe ṣẹlẹ̀ because kò yé wa gbogbo ọ̀tọ̀ nìkan tó sọ fún wa níjọ́ yẹn bọ̀bọ́ yìí tẹ́ ń gbé wa débẹ̀ tán ni. ṣó sọ bẹ́ẹ̀ jọ yẹn ni kó ṣẹ́yún. ẹjọ yín tẹ́ bá mọ story jọ yẹn máa bọ̀ lókè ẹ̀yin tẹ́ bá mọ nǹkan tí gẹ̀yẹ̀ sàn jọ yẹn wọ̀ because èmi ó dà kí mo ṣe ń gbọ́ àwọn pàtì mi báyìí. ẹ tún bá mi try number ẹ yá fún mi number kejì ṣé number kan ni Lábísí ní ni. Láàmì sẹ́ méjèèjì ẹyọ kan mo ní. Nọ́mbà tẹ́lẹ̀ kejì nọ́mbà ìyá èèyàn lọ mọ́ báyìí. Nọ́mbà ìkejì tó end pẹ̀lú 50 09021 kíní kan yẹn tó end pẹ̀lú 50 ni. Ìyá ẹ wà lórí láìpẹ́ yìí. They are on this live. Tó wá pé Lábísí wà this live. That's why ó sáré papò. Lábísí tó bá wà nígbà ìgbó òkè wá kó wá ṣàlàyé á dà kó wá dá owó padà dáadáa fún ẹ kó dá padà fún mi because ọkọ ìjà lè bá pawó àpò ò lè pawó mọ́ ẹ. Owó tẹ̀ bá yẹ owó tó tẹ̀ fún yẹn ẹ máa gbọ́ padà ẹ tún máa wá dìde fẹ́mi náà ẹ wá dìde fẹ́mi náà ìjẹ́ ẹ máa yójú kọ́ báyìí. Kí ló dé èmi yẹ́ mi lọ́ọ̀yà yẹ́ mi dára adájọ́ ayé ni ewé máa yójú padà sí gígbà. Ìwọ ló gbẹ́jọ́ ẹ̀wà náà ìwọ náà ló gbẹ́jọ́ ẹ̀wà sí kò ń ṣe ìyàwó ẹ̀ ló gbẹ́jọ́ ẹ̀wà ìyàwó ló gbẹ́jọ́ wà ìwọ ló gbẹ́jọ́ ìyàwó ẹ̀ wà. I said this to that time because of ọ̀rọ̀ tí wọ́n yẹn sọ. Yes. Nítorí ẹni bá mọ̀ pé Ọlọ́run ṣàánú yìí. Bó ṣe wá mú nọ́mbà kan tí mo fílẹ̀ gan. Èmi ò fẹ́ kọ́ yẹn bọ́tà náà. Ẹ̀mí ẹni lọ́nà station mo sọ fún yín. Wọ́n lọ sí human rights náà bí òkú òbí tí mo wà. Ọ̀rọ̀ orí fóònù náà ni. Ó sọ sórí rédíò. Yẹn lọ sí pèmí lórí rédíò náà. Gègé bí òkú òbí tí mo wà. Ọ̀rọ̀ orí fóònù náà ni. Yẹn padà sí ó padà gbéṣẹ́ pè mí. Nígbè ọlọ́mọ kó máa sọ̀rọ̀ jù. Nígbà òun mọ̀kọ́ lórí ìwà orí púpù báyìí ni wọ́n wù. Alọ́fẹ́ pa mí ni tọ́pọ̀ sí mi lọ́wọ́. Ọ̀rẹ́ mi nǹkan tó tó ń jẹ nọ́mbà ọ̀rẹ́ mi tẹ́mi ò ní lọ́wọ́. Ilé ọ̀rẹ́ mi tí mi mọ̀ ìyàwó mi mọ̀ bẹ̀ ó ní nọ́mbẹ̀ lọ́wọ́. Ẹ gbọ́ mi. Kẹ́ ẹ bá mọ lórí púpù ajá yẹn ajá oníjọ́tì. Òun kọ́ ìyá ẹ̀ ní ìyá ẹ̀ ló ti sí. Mo mẹ́ni tí mo fẹ́ nà ó. Mo mọ̀. Ìyá ẹ̀ ló ti sí nà ó. Ìyá ẹ̀ ló ti sí mo mọ̀ nà ó.
èmi náà sì fẹ́ gbọ́dọ̀ torí àwọn míì tó ń sùn. now kí gẹ́ẹ̀ náà wá sókè náà. Ó ti wá náà kọ́ tó yẹ kí a ti yọjú ọ̀rọ̀ ìtẹ́lẹ̀ o. A ti yọjú ọ̀rọ̀ so ó ti jẹyọ padà ó lọ kọ́mọ. Ìbọn wáyé kí ló sọ fún ọ tó fi kọ́mọ kúrò ń bẹ ó kàn dédé gbọ́mọ sá lọ. Bọ̀. Now, mo tún wá lọ bẹ̀ tí máa wúdà tí mo á débẹ̀ gangan mo ní fẹ́ kọ́ mo lọ mo rẹ̀ lọ́yà akọ fún ọ bí mo ṣe máa lọ nìyẹn àfẹ́ like 40k bá tẹ̀ fídíò yẹn bá tẹ̀ fídíò náà sí ìsọ̀ bá tẹ̀ bá àwọn mi bá dà kọ́ lọ fún ọ. Èkè lọ́wọ́ aláyé yẹn pé báàlà aláyé yẹn ti mọ̀ pé ìyàwó wọn máa ń lọ sílé ọ̀rẹ́ wọn. A ti sọ̀rọ̀ ìtẹ́yìn nítorí a tún padà fẹ́ mo ń gbọ́. Àwọn mi ò ní bàtà èyí tí mo lọ yí gan bàtà lájà láì ó wá bàtà sí fún mi mo wá kó àwọn yẹn wọn wọ bàtà tó wá débi ìgbòho tó lọ ń kọ́ èmi mo ṣe ń ra bàtà fáwọn ọmọ mi. Ṣé wàá mọ̀ pé ó yá ṣe mú mọ̀ kí mo fẹ́ dá ẹlẹ́gbìn bì kan báyìí sí ni kí bó ṣe kó àwọn ọmọ yẹn lọ ó yẹ kó jẹ́ kóun náà mọ̀ kí ó fẹ́ kó mọ̀ kó yẹ kó kọ̀ decide ní kí ó kọ̀ gbọ́mọ lọ ó wà ní under law ní ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa jókòó sọ. ṣé máa gbọ́ mi ta nígbà tí lọ́ọ̀ tó wà lọ́ndà lọ́ọ̀ rà yìí but táyì tó fẹ́ kó ọmọ kó làkàtà mi nǹkan tí wọ́n bá mi sọ fẹ́ lélẹ̀. Kí ló bẹ́ẹ̀ sọ? Wọ́n sọ ní lánàá ní wọ́n bẹ́ẹ̀ náà níbẹ̀ ó yá jẹ́ kí dábí sí ìwọ́n lòun lọ́bi iṣẹ́ lọ́la Monday jẹ́ kí dábí sí tẹ̀lé wọ́n mi yẹn tí mo lọ kó lọ rest like 1 week àti àwọn ọmọ náà kó má kò dá sí sílẹ̀ sílé mo ní òkè mo ní mo ti gbọ́ngbà ẹ̀ màá tún wá wọ̀nyí mo lè débi iṣẹ́ gan mo bẹ̀ sí ní pé báwo ni kí lẹ jẹ ṣé kò sí wàhálà ṣé kò sí everything bí mo ṣe máa ṣe nìyẹn màmá pé ìṣẹ́jú ṣé kò sí wàhálà ṣé kò sí kílé gan bóyá mo bọ̀ wọ́n dá àwọn ọmọ after 2 weeks àbí 1 week gan kò tí pé 1 week gan mo ti drive láti Lẹ́kì Èkó 50,000 mo ti drive lọ sí pápá nígbà tí mo débẹ̀ wọ́n tó ní kí n máa bọ̀ nígbà máa dáhùn ọmọ mo lè débẹ̀ mo lè pa fóònù I need some back. Ẹlẹ́kejì again ẹlẹ́kẹta again the same thing ẹlẹ́kẹyẹ again ẹlẹ́karùn-ún ni mò ń bọ̀ ní mo lásẹ̀ ẹlẹ́kẹ. Bá mi send number lábí send number kejì lábí sí. Bá mi send number lábí sí ẹlẹ́kejì. Òun náà ní bẹ́ẹ̀ ṣe ń sìn tó bá ti fojú kàn án tó bá ti ṣe báwo tó yẹ wọ́n pẹ́ mo wá wọnú gbọ́dọ̀ àgbà pé kí ló ṣẹlẹ̀ tó bá ti fojú kàn dájúdájú àwọn bíbí yìí bá mi fi oògùn ta lóòótọ́. Yes. Ní dá fún wọn. Ṣọmọkẹ́ ń gbà tó lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yẹn ṣọmọkẹ́ wọ́n ló lè kúrò ní táìmì yẹn. Ẹ̀gbọ́n mi sà kò kí ṣe pé mo lè kúrò lé bàbá olórí fúkúrọ̀ mọ́ yìí. Báwo mo ṣe lè kúrò lé? Títí mo fi jẹ́ kúrò lé ṣe bí gbogbo ẹgbẹ́ ni màá kó síta. Kí ni òkú ẹgbẹ́ síta? Nígbà tí mo lọ fi iṣẹ́ tán tí mo lọ sí ibi iṣẹ́ tán ni wọ́n dẹ̀ mú kí mo rà lẹ̀ mọ́. Mo ní kí máa rà lẹ̀ mọ́ àti máa tí máa rà lẹ̀ mọ́ pé ó yá kẹ́gbẹ́ máa sọ̀rọ̀ mọ́ yẹn at least kò ní fẹ́ lọ níbo yà irọ́ ilé ẹ̀kọ́ mi máa gbé o. Á lè sọ̀rọ̀ babalágbẹ́jẹ́ má bínú nǹkan báyìí gbogbo má jì mí nìyẹn o. Okay. So alẹ̀ yẹn wá go wrong alẹ̀ tó alẹ̀ mọ́ yẹn wá go wrong ló wá fi lọ sí ilé ọ̀rẹ́ àbí. Send number yẹn. Wọ́n àti ìyàwó dẹ̀ ṣe dá sí i ó lè dọ̀là sí káwọn méjèèjì bí àwọn kan dúró àwọn kan padà sílé. Ó ti yí wà á pẹ́. Obìnrin máa padà lóòótọ́ nílé ọkọ ọmọ ń padà mọ̀ kò kí ṣe irú mátà yìí irú mátà kan ló fẹ́ padà o ẹ má dọ̀wọ́ irú mátà báyìí ẹ má dọ̀wọ́ tẹ́wọ́lá àbúrò mi tèmi ẹ má dọ̀wọ́ fún o ní gbẹgbẹ agbègbè ẹ má sáré padà tó àbúrò bá wẹ̀ gbàgbọ́ ẹ má kó gbà. Ìyàwó àbúrò mi ò tẹ̀lé ṣì fẹ́.
àbúrò mi ò lè ṣe mí gan lè ṣì fẹ́ àbúrò mi ò lè ṣe. Bó ló ṣì fẹ́ o tó yà á ti gbọ́wọ́ ìyàwó ẹ̀ tán so ìdí ẹ̀ ló ṣì sọ́jọ́ yẹn mi ò sọ pé o ṣì fẹ́ o. Bàbá mi ò bí mo ṣe máa ń sọ̀rọ̀ ẹbí lẹ́yìn pé ìfọdọ́sọ̀ tá a ṣe ẹni fídíò dà ẹni wọn mọ gbogbo tuntun wọn pa alákọ̀ọ́kọ́ níye tó kó lọ kóra ká tì mí ó ní iye tí mo fún tọ́wọ́ èèyàn padà sílé mi láàárọ̀ yìí bọ̀ mo filẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ mi ṣẹ́ǹtì kí mi gan ni wọ́n ti máa kẹ́kùn nílé mi wọ́n ti kó ẹ̀kùn nílé mi tó bá jẹ́ mi wà bẹ́ẹ̀ vigilant wọ́n ti kẹ́kùn nílé mi. Àkìlọ sọ́ọ̀sì tó bàbá kìíní. tí wọ́n bẹ́ẹ̀ vigilant náà. Ok yẹ. wọ́n ti kẹ́kùn mi náà wọ́n tó bá ti náà wà ìjọ tó lọ yẹn tí màá sáré smart ni wọ́n ti ṣòṣẹ́ fún mi. Bọ́ property tó ń sọ yìí o tí kọ́lé tán kí ló wá fẹ́ gbà ṣé àwọn nǹkan ìwúlé lọ máa kó ni. Bàbá mi ẹ̀yin má wọrí èmi mọ̀ kan tí mo sọ. Ṣé ilẹ̀ yẹn tóbi? Ọ̀dẹ̀ má wọrí. Ṣé property yẹn ó gara gan ni? Ibẹ̀ ló ti máa dúró. Ó ti yé mi. I get that point. Àwọn òkú àwọn abá wọn jà pẹ̀lú gbọ́dọ̀. I'm saying number. Pẹ̀lú ìdààmú tó jẹ́ fún mi gan tó yẹ kí focus iṣẹ́ mi. Shanisu, calm down. Calm your nerves down. Gbogbo ẹ̀ ló máa settle. No, ó máa lọ sẹ́sọ̀ yẹn o. Fún àyè ló máa lọ. Ó ti gbọ́mọ rẹ̀ di bó ṣe máa wọ ọmọ lóde máa sọ báyìí sí. Ó weekend ló máa. Má ṣe bẹ́ẹ̀. Má ṣe bẹ́ẹ̀. So okay wọn náà kò lè wá okay bó ti mọ wáyé dandan kí kò lè wá so kó bá tún wá bí wọn náà ṣe gbọmọ lọ àbí. Nísòwò ó máa wá kí àwọn ó máa wá àwọn ọmọ ẹ̀ ó lè ní kó máa wá àwọn ọmọ ẹ̀ láìsí kó ti kú. Ó yá ọtí ẹ bá mi pé nọ́mbà yìí 070 7232 sorry mo ń bọ̀ ní sùúrù ọtí tí ẹ gbọ́ mi. 7231 2796 7231 2796. má ṣe bẹ́ẹ̀ ó máa wá àwọn ọmọ ẹ̀ má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o. Kò lọ náà. Bẹ́ẹ̀ sà. Bóyá alẹ́ la máa ṣe nìyẹn. Fóònù wọn lè tù. Ẹ tún bá mi try nọ́mbà ìyá yẹn. No now. Ìwé nọ́mbà gbogbo yóò wá lọ for what? Àwọn obìnrin yẹn jẹ́ ọkọ̀ gbé mi ṣépè jọ ẹ̀ bọ̀dá sì tún lọ́kọ̀ àti máa. Báwo ṣe wọ́n ti kéèsì yìí? Ọmọ yìí bá kò yìí ìjókòó kò ní. Nọ́mbà gẹ́ẹ̀ mo tún ta ẹ̀sìn kò lọ. Sotí link. Àṣírí ìwọ̀n tó wà ní máa sàn ló ń gbọ́dọ̀ ti ṣe títọ̀. Kò ní igi rárá. Kò sí online lọ́dọ̀ mi náà. Ṣé náà mọ́. Inú gbọ́dọ̀ ti ṣe títọ̀ náà. Níbo ni ṣó máa níbo la gbẹ́sì ní wọn? Ọmọ pọ́wátì. Ẹ máa bọ̀ náà, pèmí tó bá ti débẹ̀. Níbo lọ́dọ̀ wọn? I think níbo ni. Níbo ló ń gbé? Pápá ló ń gbé. Níbo ń pápá? Pápá ibi skul yẹn ni. Sáìdì. Ibi skul mi máa fẹ́ tẹ́bá lọ́mọ pápá lórí gúrùpù yín. Mo fẹ́ wọ́n yàn lọ ni ṣé pápá ní kí ló orúkọ bíbá yìí àbí àjẹgúnlẹ̀ yẹn. No pápá kan tó dé ẹni pẹ́ fẹ́ máa lọ sí wàásìmí after four ní pápá. After 4 ọ̀nà Abẹ́òkúta yìí yẹ. Yes after 4. Ẹjọ́ ta ló ń gbé ní pápá? Nọ́mbà tẹ̀sán di láti ti padà ring ta ló ń yẹ. Yẹn ring báyìí.
Wọ́n tún bá mi pè. Àwọn pípì wà lọ́la, wọ́n wà lórí life, wọn kò yọjú ni. Mo sọ. Because kò gbúdọ̀ ọkọ̀ ìgbúdọ̀ máa pawọ́ ọmọ báyìí kó má kó kí wá sọ. Mo sọ. Àwọn ọjọ́ tí bọ̀bọ̀ yẹn náà rò náà make sense. Ẹlòmíì lè máa fẹ́ bá àròjọ. Because ọkọ̀ ò lè máa wojọ́ báyìí, òun náà ní ìkọlá ìsọ. Torí kò sí gbogbo nǹkan tọkọ sọ lé ní ọkọ̀ ò sọ gbogbo lè fún wa ń jọta níta lọ́jọ́ ọ̀wọ̀ yìí. Ṣé náà ní sòrò? Ìyàwó yẹn máa wọ̀ ní ẹ má bá yín kàn díẹ̀ mọ́ gìnì, wọ́n gbé. Kò gbé náà. But I won't ring it back to back, right? I feel it. My phone voice record. So, báwo ló ṣe máa rọ ọmọ ẹ̀ because ẹ̀gbọ́n ẹ̀ náà ẹ̀gbọ́n tiẹ̀ náà tó wà ní kódò wà àti kódò. The number you have dialed is not reachable at the moment. Wọ́n ti pa. Láwùmí tó bá wà ní láìfì ìgòkè wá o. Thank you. Gún òkè wá bíbá yìí o. Tó bá wà bíbá gún òkè wá ọkọ ẹ̀ wà bíbá ló ń sọ̀rọ̀ látàárọ̀ báyìí tí ó dákẹ́. Wá gún òkè wá kó wá sọ nǹkan tó ṣẹlẹ̀. Lábísí tó bá wà ní láìfì jẹ́jẹ́lí send request kó wá sọ pé irọ́ ló pamọ́ ẹ̀. Okay, number ẹ̀gbọ́n ẹ̀kọ́ àbábù. The customer, the number you have dialed is not reachable at the moment. Please try again later. Thank you. Number àbúrò ẹ̀kọ́ lẹ́yìn mọ́ mi ẹ̀ kò tún sẹ́ni tó máa ń pè. Ṣé mi lè má rí? Ó dà pé mo ṣe nọ́mbà ẹgbẹ́ ẹ̀kan báyìí. Fọláṣadé ní kíkẹ́ béèrè nọ́mbà yẹn lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀. No, ni number náà òun náà ni máa ní náà send number same number náà ni ẹ̀gbọ́n yẹn náà send sí mi. Bọ̀dà tó wà kó do vai number kan náà number tẹ kọ́kọ́ pè náà lórí. Ẹni sùúrù máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ lọ́kì tó send. Mami send number ẹ̀gbọ́n ẹ̀ kan tó ní ajẹ́rìí. Wọ́n gbé ọ̀dà wọ́n busy. Wọ́n busy. Lábísí má jẹ́ kí n gbé picture ẹ̀ sí background o. Má jẹ́ kí n gbé picture ẹ̀ sí background. Tó bá wà bíbá ìjẹ́jẹ́ ní máa bọ̀ lókè. Má jẹ́ kí n gbé picture ẹ̀ sí background. Lọ́jọ́ ta. Ní sùúrù. They off their phone. Number last person call. Èmi ò fẹ́ believe ke bo nǹkan tó pọ̀ ẹ́ sọ Lábísí mo fẹ́ mi kò tọ́ ni because ìjọ yẹn òun sun ẹkún òun sọ̀rọ̀ like the way bó ṣe ń sọ̀rọ̀ no. Mi ò fẹ́ believe ke gbogbo nǹkan tí. Àti láwọn èèyàn tó láwọn wà ní pápá àfọ̀ yẹn kí bọ́bọ́ yẹn drop address wọn. Níbo la address ibi tó wà? Níbo la address ní kọ̀ọ̀kan wà lórí? Tí ó bá sí online kọ́ lọ bá mi wọlé. Níbo ló ń gbé ní pápá? Ìfẹ́ yàn lówó mọ́tò kó lọ bá bá ń lé. Ìdí tí ò fi gbé kọ̀ọ̀kan wá sọ fún mi because ó gbowó platform wá bíbá fún lówó platform bíbá so ó lẹ́tọ̀ọ́ tá bá pè ó lẹ́tọ̀ọ́ kó máa bọ̀ wá ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀. Àmì sẹ́ẹ̀dì nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀. No, ẹni mo láìkẹ́ ni yìí gan. Mo máa ń wo program wọn, mo máa rí bó ṣe máa ń ṣe. Mo fọ́ fún wọn gan, mo láìkẹ́ ni yìí gan.